ẹgbẹ́ sọ́tẹ́ ẹbí sọ ẹ bá ti ní lọ ojú náà fi ń wò mí nìyí kó náà ti mú wọn wá kó náà ti rí wọn ye ìyàwó lélẹ́yìn ẹ bá ti ní lọ ọ̀rọ̀ òfẹ́ wé lẹ́yìn ẹjẹ́ àpàtẹ́wọ́ kó ní ẹ bá lásìkò ìgbà ẹ sọ àánú ẹ ṣe mí àánú ẹ ṣe mí ó máa pàtẹ́wọ́ súnmọ́ wàá pàtẹ́wọ́ ọwọ́ ẹ̀ á ya ọlọ́run á lóun náà ń ṣẹ́ tòláyé òkun ṣe ẹ lọ́rọ̀ nínú ṣé tí wọ́n bá gbá ẹ wò tọ́lá ṣe mọ̀ pé wọ́n gbá mi ní wíwò lánàá báyìí àwọn aráalé níbí wọ́n gbá mi wò wọ́n rè é níbí ṣùgbọ́n bàbá mi ò tó tún ọmọ lára mi o torí pé mo gbé ọ̀rọ̀ mi wọ́n rè é níbí. Hello kí ni wọ́n ṣe wọ́n mi ní wò ni bóyá mo jòkó re àbí mi jòkó re Hello àbí ní mo máa sọ fún ìyàwó mi pé kí ló gbọ́dà hallelujah hallelujah ó ní bóyá kí n tó débi Hello hallelujah hallelujah tó kì yóò ṣe bẹ́ẹ̀ ni àrùn náà kì yóò ṣe kiri wọ́n ní kì yóò tún mi lè bí òkú wọn ṣe kiri. Oh my God! Bí ayé rẹ bá ti wà nínú Kristi tí wọ́n bá fi ẹ̀ wá dúró. Ẹ̀lọ́ ṣé wọ́n tó ọ̀rọ̀ Ọlọ́run báyìí? Ó mọ tó máa dà lọ́la ẹ̀yin ọ̀dọ́ sẹ́lápù ni mo pè é. Ẹ̀yin ọ̀dọ́ sí ìgbà. Ẹ mọ̀ ní sẹ́yìn ní bàtẹ́wọ́. Tòrá sọ wíwò níbí. Àwọn aṣọ burúkú kan tó ṣẹ̀ṣẹ̀ rán lè ṣe. Ó jẹ́ wípé ayé wọn lu wò fúnra wọn ni wọ́n sọ bẹ́ẹ̀ lu wò nínú tíráàpù nìyẹn. Aṣọ oníwò tó lọ òlo ni wọ́n fẹ́ sọ aṣọ síláàpù rà. Fúnra wọn ni wọ́n kọ lẹ́tà wípé kí àlàbọ̀ wà nínú ayé wọn. Ẹyin ìṣẹ̀lẹ̀ tó wà ní ìgbésókè. Ẹ̀dẹ̀ torí èyí dá mi lọ́rùn lọ́tọ̀. Ẹ má bọ̀ báyìí. Look at ẹ̀yọ́ ìyàtọ̀ wọn wà láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ ti rí ibi tó bá ti rí símbọ̀ ọmọ sẹ́dáàpù ni bàbá ọ̀sọ̀rọ̀ ọmọ onímọ̀ láyé rẹ̀. Torí òyìn àwọn bàbá yín tí wọ́n bẹ́ jẹ tí wọ́n ní sùúrù òun ló jẹ́ kó bọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀. Àwọn ìbájì àpọ́sù yẹn ṣùgbọ́n wà ní sùúrù wọ́n sì tẹ̀ lọ ó sì yàn wọ́n èyí yìí lè máa tún lọ ṣiṣẹ́ míì. Orin Ọ̀ṣọ́bà àti Babalọlá. Hello.